Òṣògbèmí Òṣòbọ́lá. Kọ́lí Oṣó part 12 ó yá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tí ẹ ti wo Kọ́lí Oṣó part 11 tẹ́ wá fẹ́ wo Kọ́lí Oṣó part 12 ó yẹ súnmọ́ mi síbi ẹjẹ́ ń sáré gbé yín débẹ̀ pàápàá nítorí pé kí ni gbogbo wa la gbádùn Kọ́lí Oṣó part 11 ìwọ tó o bá gbádùn Kọ́lí Oṣó part 11 máa drop ẹ̀ sí comment section àwọn nǹkan tó gbádùn òṣèré tó gbádùn jù nínú Kọ́lí Oṣó part 11 máa drop ẹ̀ sí comment section kó tó di pé a lọ wo Kọ́lí Oṣó part 12 báyìí mo fẹ́ sọ déètì tí Kọ́lí Oṣó part 12 máa jáde fún ìdí èyí make sure pé wo fídíò ìdópin kó má bàa miss any part níbẹ̀ kó má bàa miss déètì tó máa jáde nítorí pé kí ni Kọ́lí Oṣó part 11 àti Kọ́lí Oṣó part 12 aya méjèèjì papọ̀ ni ẹ̀yin náà wo slate tí mo fẹ́ fi hàn ẹ ti rí Kọ́lí Oṣó 11 and 12 ẹ ti rí 12 báyẹn aya méjèèjì papọ̀ ni so Kọ́lí Oṣó part 12 ò ní pẹ́ jáde òun náà ni mo ní kí n wá sáré gbé yín débẹ̀ kó tó di pé kí ni kó tó di pé a tún gbádùn Kọ́lí Oṣó part 12 a máa gbádùn 12 ju 11 lọ nítorí pé kí ni Kọ́lí Oṣó ó gáyàtà gan gidi ni now tó bá ní subscribe button yẹn ó yá tẹ subscribe kó kúrò ńbẹ̀ nítorí pé kíni tó bá subscribe sí channel ó ṣeéṣe kó máa miss àwọn update tí n bá gbé wá fún yín ẹ̀yin náà ti mọ̀ mí pé mi ò ní fún yín lófo láyé yín máa fún yín ní àwọn update tó bá ṣe kíni tó bá jiná tán ni ó yá ẹ máa kọ́kọ́ máa tẹ̀ sí comment section wípé drop Kọ́lí Oṣó part 12 ìyẹn ni tẹ̀lé máa fi ṣe kíni ló máa fi rush láti ṣe kíni láti lè tètè bá drop Kọ́lí Oṣó part 12 yìí ẹ máa tẹ̀ sí comment section wípé drop Kọ́lí Oṣó part 12 drop Kọ́lí Oṣó part 12 bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀ sí comment section ìtẹ̀lé ń rí gbogbo comment yín ìtẹ̀lé yóò máa jíjà wípé lóòótọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti ṣetán láti wo Kọ́lí Oṣó part 12 now ẹ jẹ́ ká sáré gbéra wa débẹ̀ ọjọ́ tó máa jáde sórí YouTube tí gbogbo wa máa ṣe kíni tá a máa láǹfààní àti rí wò déètì wo gangan ló máa jáde sórí YouTube tí gbogbo wa máa láǹfààní àti rí wò Kọ́lí Oṣó part 12 máa jáde ní